ọmọ ìyá yẹn ọmọ bàbá yín ni. bẹ́ẹ̀ ni sà ó ṣàtà méjèèjì àwọn tí gbómìnà ti ní kí n wá gé ẹsẹ̀ ibẹ̀ dẹ̀ mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi gé ẹsẹ̀ gbogbo owó mi ni mo ti dọ́tọ́ so wọ́n ṣàfà ọ̀rọ̀ ẹ̀ dé ọ̀dọ̀ bàbá tó tà lè fọ bẹ́ẹ̀ wá ní asọ́jú ṣe lè fún àbúrò bóyá ṣọ́ọ̀gù mi nìkan dẹ̀ ni mo kàwé ní gbogbo àwọn ọmọ ìyá mi so mo ṣàwọn pé mo fẹ́ ṣe mo ṣàlọ́ gbé ọ̀fíìsà mi wọ́n lọ sọ́dọ̀ bàbá Ìjẹ̀bú tí ó máa ń ta kíní yẹn ṣàlàyé àwọn yẹn ṣàbà mi san owó hospital yẹn so àwọn kọ̀ọ̀kan tí mo tún tà náà àfíìsà gba ọkọ̀ tí mo sì ní. ẹ ti gé ẹsẹ̀ yẹn báyìí. mo ti gé ohun ni so mo ṣàfi sọ́ọ̀tara mi ó ṣàní kí n lọ ṣe wọ́ọ̀sì mi pé wọn lóhùn mọ́yàn nìbàdàn ju mi lọ aṣáájọ sọ̀rọ̀ yẹn ṣá. àwọn ọ̀dájú ẹ̀dá ń bẹnu ayé o ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábàá ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ o arábìnrin kan ló ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì Dr. Oriyomi Hamzat wípé pé ẹ̀gbọ́n òun ní fogun jayé òun o ó ló ti fẹ́ bà tòun jẹ́ pátápátá ó láti ìgbà tóun ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn tẹ́sẹ̀ kan ti ń dun òun pé ẹ̀gbọ́n òun tí ò rọ́wọ́ mú sẹ́nu tẹ́lẹ̀ àtìgbà náà lọ́wọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń tẹ owó o tó jẹ́ pé ẹni tí ń ṣe fọganáísà tẹ́lẹ̀ lóde ẹni tí bẹ̀rẹ̀ sí ń ta àwọn mọ́tò ọkọ̀ bọ̀gìnì báyìí ní ń tà báyìí ohun tó wá ya arábìnrin lẹ́nu ni wípé ó ní pé ilé tóun kọ́ àtàwọn mọ́tò tóun rà pé ẹ̀gbọ́n òun yìí kan náà lòun sọ fún pé kó máa bá òun kọ́lé ó ló sì ń bá òun kọ́lé yẹn lọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ ti lọ ta ilé yẹn ó ta lé ó ta mọ́tò gbogbo owó tó fi ta gbogbo àwọn nǹkan tó tà yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò kó fún àǹtí rẹ̀ ẹ̀yin èèyàn ìkà ń bẹ nínú ayé àwọn èèyàn burúkú wọ́n ń bẹ nínú ayé ọmọ ìyá nìyẹn o ọmọ ìyá ọmọ bàbá nìyẹn o à ń bẹ̀lẹ̀ tà sí àwọn ará àta yóò bá yàn tán ẹ̀yin èèyàn ẹ má bá ń comment kẹ́ ẹ má bá mi like kẹ́ ẹ sì má bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n arábìnrin yẹn báyìí ó ń sọ báyìí pé ẹsẹ̀ títí ń dùn òun láti gbà yẹn ẹsẹ̀ yẹn ò sọ o kódà ó lóun ti ní hepatitis B báyìí kódà òun tó ti ní fibroid pẹ̀lú ẹ̀ àwọn bí ìṣòro bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ní ń bá a fíra kàkà tó yẹ kí ẹ̀gbọ́n rẹ̀ kó wà ràn lọ́wọ́ kọ̀yìn sí ni bóun ṣe ń ṣàìsàn ní gbogbo nǹkan ń búrẹ́kẹ́ fẹ́gbọ́n rẹ̀ ẹ̀yin èèyàn ayé jìn o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì nínú jìnjọ̀rún lọ ẹ bá ń comment kan bá mi láì ṣe fọ́nrán eléyìí yóò kọ́ yín lọ́pọ̀lọpọ̀ ọgbọ́n pàápàá jùlọ bẹ́ẹ̀ ṣe máa relate pẹ̀lú àwọn family members kọ̀ọ̀kan àtàwọn ọ̀rẹ́ àwọn tó súnmọ́ ní pẹ́kípẹ́kí bí iṣan ọrùn tó sì jẹ́ pé ọ̀tá ni wọ́n lágbára Ọlọ́run Ọba Èdùmàrè ẹ̀ ní bọ́ sọ́fìn ayé o àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá níbi tá a pẹ́ka dé tata gbòǹgbòdé mo là ní bọ́ sọ́fìn ayé ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ́ àdúrà mi mo gbọ́ ṣùgbọ́n káyọ̀ fún Alhaji Dr. Oriyomi Hamzat fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ètò yìí lágbára Ọlọ́run Ọba Èdùmàrè yóò máa ju yín ṣe bẹ́ẹ̀ sì ni làákàyè yín ò ní jọba láìláì láì dènà pẹ̀lú èèyàn mi ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹfà balẹ̀ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ bọ́ọ̀lù ti ṣe jẹ́ gan ní pàtó Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ má yí kó ń bẹ́ẹ̀. ẹjọ́ ẹ̀gbọ́n mi Sunday Ògúntádé ni mo mú wa ò tí mo tán bí mi tẹ̀lé ní 2010 ni mo wá sí Ìbàdàn bíbá yìí ó jẹ gbèsè kan mo wá bá san so èèyàn kan wá pè mí lẹ́kọ̀ọ́ pé ilẹ̀ kan tí mo ní mo fẹ́ gẹ̀ẹ́tì pé kí n wá gẹ̀ẹ́tì ẹ̀ ó wá ní pé kí n má lọ ra lẹ̀ sẹ́kọ̀ọ́ mọ́ pé méjì ni mo ti rà sẹ́kọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ mi ó wá mú mi lọ sọ́dọ̀ Mr. Adéyẹmí ilé wọn wà ní opposite níbi èyí ní high school opposite Fresh FM so máa yẹn mo ṣàrà ilẹ̀ yẹn ní 250,000 ní ọjọ́ yẹn so máa yẹn wá sọ pé owó agreement mo tó bá di ọ̀la tí bá ti lọ sí Èkó kọ́ pé màá sẹ́ǹdẹ̀ sí ẹ̀gbọ́n mi kan bá mi fún ní ìwé agreement so ìgbà tí wọ́n ṣàwá lọ gélẹ̀ yẹn fún wa ní Bota village ní beside odò ọ̀nà eléwé so ìgbà tí mo wá padà sí Èkó mo wá send owó sí lọ́jọ́ àti ọjọ́ kejì mo ti ń send owó sí tó bá mi ṣe foundation ṣe àwọn kinní ó ṣàbá mi ṣe lọ bọ́ ẹsẹ̀ kan gbà tí mo wà ní higher institution ní Mapoli níbi tí mo ti ń bá mọ̀ sí mi lọ tajà ní Èkó gàrí ni mo sì mi máa ń gbé lọ sí Èkó àṣà máa ń struggle gbà yẹn ibẹ̀ ni mo náà ti máa ń ta gàrí tèmi tí mo fi rán mi lọ sí school so tébù kan wá ṣubú lù mí lẹ́sẹ̀ ìgbà yẹn àwọn ìyá tó wà níbẹ̀ ṣàbá mi fi rọ́ọ̀bù pa since that time ṣàmú ti máa ń gbé ẹsẹ̀ yẹn lọ sí hospital so gbà tó máa tí mo fi máa wá ṣe tó àti máa fi lọ serve ẹsẹ̀ yẹn ṣàbẹ̀rẹ̀ sí ní dàmí láàmú mo ṣáà try mo ṣáà serve
ìgbà tó máa fi di mo ṣà ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ so ìgbà tó máa di 2010 yẹn ṣọ́tà bá mi ń ṣe bẹ̀ yẹn lọ mo ṣáà lè tẹ̀tì pé ẹsẹ̀ yẹn wá wọ́ọ̀sì tó bá jiná tún padà so àwọn kan wá ní pé kí n gbé mo gbé lọ sí Ìkẹjà ó tí àwọn ní kí n gbé lọ sí hospital yìí ní Igbóbì so àwọn yẹn wá dìtẹ́tì pé osomolitis nǹkan ló ń ṣe mí pé torí ẹ̀ ló ṣe ń jiná tó ń padà àwọn kan ní kì í ṣe ojú lásán wá ní pé wọ́n máa amputate ẹsẹ̀ yẹn so wá ní kí n máa amputate mo ṣáà lọ káàkiri wọ́n ṣáà ń júwe ibì kan wá síbàdàn lọ káàkiri ṣá mo ṣáà náwó gbogbo owó tí mo ti nílẹ̀ mo ṣáà ń táwọn property mi ṣe gbogbo ẹ̀ so mi wá lè continue lórí ibi tó ń bá mi ṣe yèmí dẹ̀ ti wá síbẹ̀ tẹ́lẹ̀ tí mo ti wá wo ibi tó bá ṣe dé so Ondo ni mo wá wà ní time tí mo sọ yìí so mo wá pè pé àpé gbogbo owó tí mo ná káàkiri pé wọ́n kàn ń júwe ìlú káàkiri fún mi tí mo ná pé ó ti sú mi pé bí a kì í kú accept kí n lọ amputate ẹsẹ̀ yẹn so lòun náà bá dé advice mi pé kí n máa padà bọ̀ ní Èkó dẹ̀ ni mò ń gbé ní time yẹn pé kí n máa padà bọ̀ so mo dẹ̀ ṣe dé sí Ìbàdàn náà bá tún júwe Ìjẹ̀bú-Òde kan fún mi bá tún lọ. Madam, so to cut the story short. You are not cutting the story at all, you are longing it. All right sir. Oh yeah, cut it. So bí mo ṣàṣe wá bá ní time yẹn ìbá ní òkè kókó ìwé ilẹ̀ mi fún mi àti mọ́tò kan mọ́ ní mọ́tò mi kan mọ́ ní kó lọ́ọ́ bá mi gbé ní Èkó pé kó dá mọ́tò yẹn padà fún mi pé oye tó sọ pé òun fẹ́ bá mi ta mọ́tò yẹn pé ó ti kéré jù Sunday Ògúntádé. Okay. So àlẹ́dọ̀ ìdó ṣàta mi wàá mọ̀ pé ó wá ta ilẹ̀ yẹn mi mọ̀ pé ó ti ta ilẹ̀ yẹn fún yàn so mọ́tò náà ó fún mi ní dọ́kúmẹ̀tì mo kó fún àti mọ́tò kó jẹ́ máa gbé padà sí. ọmọ ìyá yẹn ọmọ bàbá yín ni. bẹ́ẹ̀ ni sà ó ṣàta méjèèjì àwọn tí gbómìnà ti ní kí n wá gé ẹsẹ̀ ibẹ̀ dẹ̀ mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi gé ẹsẹ̀ gbogbo owó mi ni mo ti dọ́tọ́ so wàá ṣàfà ọ̀rọ̀ ẹ̀ dé ọ̀dọ̀ bàbá tó tàlẹ̀ fún bẹ́ẹ̀ wá ní asọ́jú ṣe lè fún àbúrò ẹ̀ bóyá ṣọ́ọ̀gù mi nìkan dẹ̀ ni mo kàwé ní gbogbo àwọn ọmọ ìyá mi so mo ṣàwọn pé mo ní mo fẹ́ ṣe mo ṣàlọ́ gbé àfíìsà mi wọ́n lọ sọ́dọ̀ bàbá Ìjẹ̀bú tí ó máa ń ta kíní yẹn ṣàlàyé àwọn yẹn ṣàbà mi san owó hospital yẹn so àwọn kọ̀ọ̀kan tí mo tún tà náà àfíìsà gbọ́ àwọn kan tí mo sì ní. ẹ ti gé ẹsẹ̀ yẹn báyìí. mo ti gé ohun ni so mo ṣàfi sọ́ọ̀tara mi àbúrò mi kan náà ṣàṣọpọ́tì mi láwọn díẹ̀ ṣá so ìgbà tí mo wá kúrò ní hospital yẹn gbogbo ìgbà tá ti jọ fa àrọ̀ yẹn bíbá yẹn so tí máa yẹn ṣàwá ní pé ó ṣe lè ó wá kò wá yọjú sí máa yẹn so ó ṣàní kí n lọ ṣe wọ́ọ̀sì mi pé wọn lóhùn mọ̀yàn nìbàdàn jù mí lọ aṣáájọ sọ̀rọ̀ yẹn ṣá. fọ́tò rẹ̀ dáa. ó wà ń bẹ́ẹ̀. ẹ gbé mọ́tò rẹ̀ káyọ̀ ọmọ tí wọ́n sọ. Èkó lọ ní bẹ́ẹ̀ kọ́ ṣe wá sọ ìgbà tí mo wá lọ ṣe ẹsẹ̀ yẹn. ẹ tó lè sọ ọmọ ìyá ẹ báyìí. ìgbà tí mo wá lọ ṣe ẹsẹ̀ yẹn so tí mo wá dé mo wá rọ àwọn àbúrò mi sí pé kó bá mi gbé owó mi tó bá tẹ̀jú owó mọ́tò tó wà lọ́wọ́ ẹ̀ o ìgbà tí kò gbé mọ́tò fún mi padà pé kó fún mi lówó mi kò ṣàdáhùn sí. Sunday Ògúntádé. bẹ́ẹ̀ ni àwọn kan wá júwe Fresh FM mi mọ bí ń gbà yẹn so àwa lọ síbẹ̀ yẹn wá fẹ́ gbé ọ̀rọ̀ yẹn sórí afẹ́fẹ́ ó wá lọ pé àbúrò bàbá mi kan àti pásítọ̀ mi kan MFM ní Ìṣàrà so ọ̀yẹn wá ṣá wọ́n bẹ̀ sí níbẹ̀ mi wọ́n lọ pé èmi mo wá ẹni tí ó ta ilẹ̀ yẹn fún èèyàn kan júwe ibẹ̀ fún mi wọ́n ṣàkóra wọn jọ àwọn yẹn ṣàdọ̀bálẹ̀ ní títí wọ́n á ń bẹ̀ mí pé ó ti sọ pé òun máa lọ gẹ́ẹ̀tì gbogbo wọn ṣàjọ. ṣé ìpẹ́ báyìí. bẹ́ẹ̀ ni òun ni. iṣẹ́ kí ni ṣe. ó ń ta mọ́tò ní new garage. Sunday Ògúntádé. panabita ní ṣe tẹ́lẹ̀. ó ń ta mọ́tò lẹ́yìn. ó wá ń ta mọ́tò new garage nísìnyí. so wọ́n ṣàwá bẹ́ẹ̀ ni. ẹ tó lè sọ ọmọ ìyá rẹ̀ báyìí torí Ọlọ́run. Sunday Ògúntádé. Wow, ó ta lẹ́yìn ó sì tún ta mọ́tò tí gbogbo ẹ̀ wà bí báyìí. ẹsẹ̀ kan ló sì kù tẹ́ ní báyìí. bẹ́ẹ̀ ni sá. ó mà ṣe o wow. Sunday Ògúntádé. gbogbo ọkọ tó wá tẹ̀ wá wọ́n sì jù ní pé. ìjọba tí wọ́n sì. bẹ́ẹ̀ ni mo tún wá ti wá lọ ní fibroid ìgbà tó tún wá tún lọ́dún ìwà bá tún ni mo ní hepatitis B ìdí ìlúwọ́ tí mo bẹ́ẹ̀ ti fibroid yẹn mo sì tún wá wò kiri tí mo wá ní kí n lọ máa ṣe àgọ́ṣe gbogbo ẹ̀ mi rí changes ọ̀tá mi tí wàá fẹ́ kú ojú oorun ni mo ṣáàtì ibi tí mo ti kú lójú oorun tí mo ti ní kọ́ bá mi ní dókítà kan níyẹn ní no remedies mania ni mo ti wá sùn ni mo wá rí wọn níyẹn ni ẹ wá sọ mi pé àwọn òde máa lọ sọ́dọ̀ Hamzat torí ìjọ mi mo níta ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ìmọ̀
tó wá dọjọ́ kejì lọ́rẹ́ mi kò wá pè mí láti London pé Kẹ́mi báwo ni ẹ̀ tí ẹ̀ sì bá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún pé mo tẹ̀ lálàárẹ̀ yẹn kó wá ní àwa ò pé òun máa ń wo program ẹ pé mi tí wọn Nàìjíríà mi ń wo program pé kí n máa lọ síbẹ̀ ní Ìbàdàn mo ní mi mọ̀ bí oní ti bá dé Ìbàdàn kì í ṣàbèrè òní mi fún wá ní 2 weeks ago before ọdún yẹn wọ́n wá fi ní kí n padà wá wọ́n dẹ̀ pé ó ní kí n ṣàjòhun sí kóòtù. ó ní ẹ ṣáàjì òun sí kóòtù nǹkan ní í ṣe gbé mọ́tò Sunday Ògúntadé gbé mọ́tò Sunday Ògúntadé kó tó ná. ọmọ Nàìjíríà ẹ wojú ọkùnrin tẹ̀ ń wò yìí ẹ wo ọkùnrin tẹ̀ ń wò yìí dáadáa Sunday Ògúntadé ni ẹ pokọ rẹ̀ iṣẹ́ pánẹ́bì tàná ní í ṣe tẹ́lẹ̀ kó tó mọ ta mọ́tò ní new garage ẹ̀yin tí ẹ̀yin náà ń ta mọ́tò ní new garage níbi tí Sunday Ògúntadé yìí wà káràtà tí èso ọmọ ìyá kó abẹ́lé ìdòwò pọ̀ ẹ̀ ń tọ́ bá yí ọmọ ìyá rẹ̀ jẹ́ tán tó ní ọmọ ẹ̀ lọ kóòtù wọ́n parọ́ mọ́ bàbá yìí ni wọ́n lọ pọ́pùlà gan Sunday Ògúntadé Sunday Ògúntadé Sunday Ògúntadé Sunday Ògúntadé títa mọ́tò new garage Sunday Ògúntadé ọmọ Nàìjíríà ẹ pé Sunday Ògúntadé Sunday Ògúntadé títa mọ́tò new garage ọ̀lẹ́wọ̀ wọn èyàn kan ní I know him is a bad man or good man okay you know him as a bad man or good man wọ́n bí lẹ́rẹ̀ ni ẹnìkan ló mọ̀ bí very popular man I know him well irú popularity wọn ni Sunday Ògúntadé ẹ yọjú sí wa l'Agidigbo ẹ yọjú sí wa l'Agidigbo ẹ bẹ̀rù ọlọ́ọ̀kẹ́ ẹ yọjú sí wa l'Agidigbo lọ́la ẹ yọjú sí wa l'Agidigbo lọ́la Sunday Ògúntadé títa mọ́tò new garage ẹ yọjú sí wa l'Agidigbo lọ́la kí ló dé ayéwèlé o wọ́n ti gé ẹsẹ̀ ọmọ ìyá rẹ o àbí ìyá kan náà kọ́. ọmọ ìyá kan náà ni èmi ló bí tẹ̀lé. ìyá kan náà bàbá kan náà ẹ̀yin lẹ́gbọ́n yẹn lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ni. Sunday Ògúntadé wọ́n ti gé ẹsẹ̀ ọmọ ìyá rẹ o ó tún ti ní fibroid o ó tún ti ní hepatitis B ó sì ti ta mọ́tò rẹ̀ ó fún lówó ó ti ta rẹ̀ ó fún lówó ó sì fẹ́ tọ́jú ara rẹ̀ kóbìnrin ó tiẹ̀ wà láyé kó tiẹ̀ mọ́ ní dúkìá kankan sọmọ ṣé ẹbí rẹ̀ kọ́ ni ó lọ sábà Sunday Ògúntadé tún máa fojú ẹ̀hàn ó ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ọkùnrin tẹ́ ń wojú ẹ̀ yìí ẹ sọ fún pé àwọn Alágídígbò ọmọ Nàìjíríà wà o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ọkùnrin yìí ọmọ Nàìjíríà wà o Sunday Ògúntadé títa mọ́tò new garage Ìbàdàn. ẹ dìde. ǹbí awíládé lọ ọ̀rọ̀ bù ṣe bàbá ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. yes sà. ẹ ṣe. fún ẹ̀yin tí ẹ láǹfààní láti bá wa bọ̀ láti ọjọ́ Jímọ̀ kéèsì tí a wà lẹ́nu ẹ̀ yìí kí ló kọ yín sà. Táyé Lawal. orúkọ mi ni Táyé Lawal. àwọn ẹ̀yin Mr. Táyé Lawal. tí bọ̀ ẹ̀ mọ̀ sí baba lẹ́pẹ́. baba lẹ́pẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ gbé ẹjọ́ àbúrò bàbá yín wá. bẹ́ẹ̀ni. wípé dọ́kúmẹ̀ntì ilé bàbá yín ti ń bẹ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni. ẹ mọ bí wọ́n wà. bẹ́ẹ̀ni àmọ́ bí wọ́n gbé sí. ẹ mọ bí wọ́n gbé sí. bẹ́ẹ̀ni. ẹ sì fẹ́ gba dọ́kúmẹ̀ntì ilé bàbá yín. bẹ́ẹ̀ni. eyín ò la fà mọ̀ pé ẹ ti rántí ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa eyín ò la wá fà títí tí lálẹ́ ọjọ́ Jímọ̀ tá a ní tó bá di ọjọ́ Ajé Monday á tẹ̀síwájú láti lọ wo àwọn torí bàbá ní àwọn ti ṣe dọ́kúmẹ̀ntì míì fún wọn torí dọ́kúmẹ̀ntì tí wọ́n gbé fún tí bàbá wọn gbé fún àwọn gbé sí ilé sọ̀fíọ̀ wọn. kíátíkà.
ilé kíátíkà wọ́n gbé sílé kíátíkà ṣùgbọ́n ọjọ́ tí kíátíkà kú àwọn lọ rèé wo dọ́kúmẹ́ǹtì àwọn ọba àwọn ò dẹ̀ sọ fún kíátíkà yẹn ti kú nísìnyí ó ti lé ní ọdún 6, 7, 8, 9, 10 ọdún yìí ṣẹ̀ṣẹ̀ ni bàbá sọ fáwọn ọmọ bàbá tí wọ́n ní dọ́kúmẹ́ǹtì yẹn pé dọ́kúmẹ́ǹtì ti sọnù o tí àwọn ọmọ bàbá sì ń rí bàbá yìí gbogbo ìgbà wàhálà yẹn wá pọ̀ díẹ̀ àwa ní bàbá wa tẹ̀síwájú wọ́n lọ rèé sí dọ́kúmẹ́ǹtì míì fún wọn a lọ wò ó ní dọ́kúmẹ́ǹtì yẹn sọ́jẹ̀ níhùn àbí ọ̀jẹ̀ níhùn àti lọ àti dé o. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ káalẹ́ o ètò kókóró alátẹ náà ilẹ̀ ń gbọ́. bàbá ẹ̀yin lẹ ń jẹ́ Moses Àbáyọ̀mí Lawal àbí ẹ bá ń sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ni èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. ta ló ṣe kinní. èmi ni mo ṣe. ẹ̀yin lẹ ṣe. ẹ sọ ohun tí wọ́n á kọ síbẹ̀ náà àbí wọ́n ti mọ àwọn tó bá yín tẹ̀ ti mọ ohun tí wọ́n fẹ́. àwọn tó bá tẹ̀ ń gbà tá a ṣàlàyé fún wọn. ẹ ṣàlàyé fún wọn. bẹ́ẹ̀ni. bá ẹ sọ ẹ̀yin lẹ ń sọ ohun tí wọ́n ó tẹ̀. a sọ fún wọn èmi àti agent la lọ. agent àbí kíátíkà yẹn la lọ wá sọ. kíátíkà ìwó tún ni ibi kíátíkà ti kú. kíátíkà mi. kíátíkà mi bẹ́ẹ̀ni. nílẹ̀jọ́ lọ. àwọn wà ń ta gan. àwọn dà tí wọ́n sáà náà lọ bá yín ṣe eléyìí. kì í ṣe òun. ta ló ṣe eléyìí. ẹni tó ṣe plan yẹn. building plan. ló ṣe yẹn náà. ẹni tó ṣe building plan yẹn kọ́. wọ́n wà mẹ́. sáà náà wà ń ta. kò wá o. wọ́n wá. ṣe rí ìwé tó wà lọ́wọ́ tèmi yìí ìwé undertaking ni àbí wípé nígbà tí dọ́kúmẹ́ǹtì bàbá wọn ti sọnù tẹ́wá lọ rèé sèmí àti building plan àti survey ilé méjèèjì èyí tó wà ní ìyànà sẹ̀lẹ̀ Akálà road off odò ọ̀nà eléwé lólúyọ̀lé àti èyí tó wà ní àǹfààní junction ní ẹgbẹ́ àtàndá brotherhood níjọba àbílẹ̀ Ìbàdàn south west ibẹ̀ ilé méjèèjì wà survey rẹ̀ délé yà bí. nígbà tí ẹ wá sí dọ́kúmẹ̀ntì yẹn tán ẹ wá sí undertaking yìí káwọn ọmọ bàbá ó lè fọwọ́ sí kán lè gbà pé àwọn ti gba dọ́kúmẹ̀ntì wọn. ta ni Mrs. Yesiratu Lawal ìyàwó ni. first wife. ìyálé nìyẹn. ìyálé Adiyatu second wife. Taibatu third wife. Idiatu fourth wife. Busiratu fifth wife. ìyàwó márùn-ún. ok àwọn márùn-ún náà ni tó bá ti wá gbàgbé yẹn tán kí wọ́n sáyẹ̀nsì àbí. bàbá ní nọ́mbà 8 in tí ó wà ń bẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sáyìn tán o tó ti gba dọ́kúmẹ́ǹtì wọ́n bá ti sáyìn tán o wọn ò gbọ́dọ̀ tún bí ní nǹkan kan mọ́ nípa ẹni tó jẹ mọ́ ilé yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba dọ́kúmẹ́ǹtì wọn ẹ ti kàn bomi sàn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ property yẹn àbí. bẹ́ẹ̀ni. ike nǹkan kí nǹkan tí ì bá ṣẹlẹ̀. kò sí àjọṣepọ̀ wọn. no àjọṣepọ̀ wà o. wọn sọ pé kò jáde bàbá ẹ ṣe sùúrù. pé nǹkan kí nǹkan tí ò bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá ti kó dọ́kúmẹ́ǹtì míì tẹ́ lọ ṣe
àti survey ni o àti building plan ni o tẹ́ bá ti kó fún wọn tán báyìí wọ́n máa bí ènìyàn kan mọ́ lórí ọ̀rọ̀ ilé yẹn tó wà nọ́mbà 8 nìyẹn. ní nọ́mbà 9 ẹ wá ní gbogbo àwọn tí wọ́n sáyìn yẹn o wọ́n ti fọwọ́ sí pé wọ́n ti gba gbogbo ohun tó ń jẹ mọ́ property kí ló kọ bàbá Rafiu wọ́n ti gbà á ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan tó wà lákàtà yín tó sọnù tẹ̀lẹ̀ tí lọ́ọ́ ṣe míì lẹ́yìn ìgbà tẹ́ ti kó lé wọn lọ́wọ́ yìí o nǹkan kí nǹkan lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn àbí property yẹn kàn máa bì yín mọ́ ẹ ṣeun bàbá àbí ọkọ síbẹ̀ nù. ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. àwa tẹ̀síwájú a lọ sí ní ọjọ́ ajé Monday ẹ̀ẹ̀mejìlá lọ́bẹ̀ àbí bẹ́ẹ̀ ni. àwa àti kọ́kọ́ jọ lọ láàárọ̀ bẹ́ẹ̀ ni. nígbà ó di ọ̀sán àwa àti bàbá yìí náà jọ lọ ní iléeṣẹ́ ìjọba ní secretariat níbo la lọ ń bẹ̀. secretariat la lọ. níbo secretariat. ládàá náà ṣe kọ́ lánàá ní àbí. ní sọfíọ general. sọfíọ general. wọ́n wá sọ fún wa ni mo fi ń bí yín bàbá wípé àwọn tí wọ́n ṣe ìwé yìí fún yín survey yìí tí wọ́n wà nítòsí àbí wọ́n ti ń tòsí. tí ẹ tó bá yẹ pé bá ti kó ìwé yìí lé wọn lọ́wọ́ tí wọ́n ti gbà á tí wọ́n dẹ̀ sign ẹ̀ survey ni o survey lé méjèèjì ṣe àbá kí ni wọ́n kọ sókè yìí tẹ́lẹ̀ ẹ̀yìn rí bẹ́ẹ̀ kẹ́ sọ fúnra yín ni o wọ́n kàn kankan sí apá ọ̀tún yẹn tó fi pẹ́ńsù kọ. NRC no record ìtumọ̀ rẹ̀ ni. no record kò wọ́nà. wọ́n ní sọ́ọ̀fì méjèèjì yẹn wọ́n ní òwò ọ̀nà. bẹ́ẹ̀ni. tí sọ́ọ̀fì tí ò bá dẹ̀ ti tán ti tẹ̀ sí orí sísítẹ̀mù kọ́kọ́kọ́kọ́ wọn ní information kankan lórí dọ́kúmẹ́ǹtì méjèèjì lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ a jẹ́ pé sọ́ọ̀fì yìí gèǹdé síbẹ̀ ní àyè bàbá ẹ sọ̀rọ̀. bá a ti kọ́ síbẹ̀ tó ti lọ wù. mo nígbà tí wọ́n ẹ súnmọ́ báyìí ni. nígbà tí wọ́n ti lọ wù wọ́n ti kọ́ NRC sí. ẹ̀yin náà ti gbà bẹ́ẹ̀. bàbá tó bá jẹ́ pé wọ́n wá gba dọ́kúmẹ́ǹtì yìí lọ́wọ́ yín wọ́n wá sign ìwé tẹ́ ẹ kọ yìí ṣe é pé wọ́n ti páńpẹ́ múra wọn lẹ́sẹ̀ torí pé tẹ́yìn kọ síbẹ̀ ni pé lẹ́yìn ìpàdé bá ti kó dọ́kúmẹ́ǹtì yẹn fún wọn o kò sí pé ọ̀rọ̀ kan mọ́ o kán má bí yín mọ́ o tó bá ti fáìn tó ti fọwọ́ sí pé afaramọ́ o tó wá dọjọ́ iwájú àwọn ó dẹ̀ jókòó wọ́n jókòó pé dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ àwọn tó bá dọjọ́ iwájú tí nǹkan kan ṣẹlẹ̀ torí wọn nígbàgbọ́ pé dọ́kúmẹ́ǹtì yẹn sọnù èyí tí bàbá yìí sọ níjọ́ Friday ni pé kó má yẹ kí bàbá ti lọ fi dọ́kúmẹ́ǹtì àwọn yáwó. bàbá ẹni tó ṣe dọ́kúmẹ́ǹtì nǹkan ó gbowó lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni ó gbowó. ẹ sanwó tán fún un ni. cash. gbogbo owó la san. ṣẹjọ ṣe ni. wọ́n sọ fún mi. mo sọ nígbà tí mo ń ṣe mo sọ fún. kí ló wá ṣe gèǹjẹ tí ò wọná sí. ó tún sáìn ní ẹ. kí ni nọ́mbà 6 sọ. bàbá ok ẹ sọ pé ẹni tó ṣe kí ni wà ń ta tẹjọ lọ sí. òun kọ́ ló ṣe o. no
iṣẹ́ òun ló ṣàjọ lọ ni. ta ni ń tọ̀ kí á ti kà. kí á ti kà àjọ lọ ní ilé ẹjọ́ ń sọ fún ẹni tó ń kọ́ ni ẹ sọ̀rọ̀. ilé ẹjọ́ ń sọ fún ẹni tó ń kọ́ ni. ẹ á ṣàlàyé fún bó ṣe máa ṣe ó dẹ̀ lọ tẹ̀. tẹ́yìn ilẹ̀ wa ń sọ tẹ́yìn yẹn ń kọ síbẹ̀ adẹ́kẹ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún. a ṣàlàyé fún wa ní a ṣàlàyé gbogbo ẹ̀ fún ó dẹ̀ ló ń tì mọ́ bó ń ṣe máa ṣe. ìgbà tó wá ṣe tán kò ká fún yín ni. kò ká wá gbà nígbà. fine ṣẹ́yìn nọ́mbà 6 yìí ní tẹ́ ẹ sọ ń bẹ̀ tẹ́ni kí wọ́n buwọ́ lù òun ni pé lẹ́yìn ìgbà tó bá ti fọwọ́ síwèé yìí o àti gbogbo dọ́kúmẹ́ǹtì yìí o kò gbọ́dọ̀ sí dọ́kúmẹ́ǹtì kankan àbí nǹkan kan tó le ju dọ́kúmẹ́ǹtì tẹ́ ẹ ti kó fún wọn yìí lọ o lẹ́yìn ìgbà tẹ́ pé ẹ bóyá ẹ wá tó bá ti sáyìn tán o lẹ́yìn ìgbà tẹ́ sáyìn yìí o tẹ́ ẹ ti gba dọ́kúmẹ́ǹtì yẹn o kẹ́nìkan tó wá lọ kó dọ́kúmẹ́ǹtì kan wá lẹ́yìn àbí kán máa sọ̀rọ̀ kan kò gbọ́dọ̀ sí dọ́kúmẹ́ǹtì kankan tó gbọ́dọ̀ ju dọ́kúmẹ́ǹtì tuntun tẹ̀lẹ̀ ṣe yìí lọ. ẹ mọ̀ pé gbogbo àwọn tó wà ní báyìí àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀nà èrú because tó bá yẹ kó ẹ bá mọ̀ document ẹ fẹ́ ṣe undertaking gan kí ló dé tí ẹ lè lẹ́yìn ìgbà tẹ́ kúwèé fún wọn tán wọn kálukú yín wá kọ́ àwọn wọn fèdè tí wọ́n understand wọn kọ́ ẹ̀yin náà fi èdè tẹ́ wọn kálukú yín ó kọ́ ẹ̀ dẹ̀ sign ẹ̀ ẹ ti wá lọ tẹ̀ ẹ́ fúnra yín ẹ fẹ́ ti bọ́ wọn lọ́wọ́ nù èwo tó lọ́ọ́ kí ní àkà ń bẹ̀. ẹ wá ní àwọn ọmọ àwọn ìyàwó tó fẹ́ sign wọ́n wá ní báyìí o a ti gba gbogbo dọ́kúmẹ́ǹtì tí Mr. Moses Àbáyọ̀mí Lawal ìyẹn ẹ̀yin gbogbo dọ́kúmẹ́ǹtì tuntun tí wọ́n kó wá yìí o ẹ ti gbà á wọlé o gẹ́gẹ́ bí èyí tó wà authentic tó yẹ pé ó fẹsẹ̀ rinlẹ̀ ó dúró wámúwámú dúró digbí ní tí wọ́n nímọ̀ ń parí. Mr. Táyé Lawal kí lẹ fẹ́ wọ́n ti ní gèǹjẹ ní dọ́kúmẹ́ǹtì yìí kí lẹ fẹ́ ṣé ẹ gbà fọlọ́run náà ni. Nàìjíríà ò ní bàjẹ́. ngbẹ pé ẹbí yín. Nàìjíríà ò ní bàjẹ́. àbúrò bàbá yín kò ní. Àgídìgbò náà ní wálẹ̀ kò ní jó lọ́hùn. àmín. ìlú tá a ti wá náà nílùú Ẹ̀pẹ́ lọ́hùn ní Òdùgbàjọ ìlú náà ò ní bàjẹ́ o. àmín. ọmọ Ìbàdàn tó wà nílùú Ìbàdàn yìí gbogbo ìtọ́ ìṣe fún ọmọ kalẹ́ o. àmín. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn ni wọ́n yẹ wá ní kọ́tà wáyé o. bàbá ìbápa sáyé ni o. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn mo dúpẹ́ lọ́mọ Ìbàdàn gbogbo ìtọ́ ìṣe fún ilé ọmọ bá ń kalẹ́. àmín. wọ́n dó tì mí gbágbá wọn ní máa nìṣó ìlú wa ló wà Ìbàdàn nílùú ọ̀wọ́n máa nìṣó kò sí nǹkan tó fẹ́ dáwẹ́ tó wọ̀n nígbé lẹ́gbẹ̀ẹ́ wá s'Àgídìgbò dọ́kúmẹ̀ntì bàbá wa wọn náà ti sọnù accepted kò dùn mọ́ wọn ti sọnù torí wọn ló ń já wá sí pé bàbá yóò sọ dọ́kúmẹ̀ntì nù pé tó bá mú t'Àgídìgbò bá mú bàbá yìí dáadáa yóò jọ ibi tí dọ́kúmẹ̀ntì yẹn wà ìyẹn ní dọ́kúmẹ̀ntì à ń sọ nǹkan méjì ló bá ṣe wá ọ̀dọ̀ méjì ló bá ṣe wá wọ́n gbó wa fún 17 years wọ́n rà kàǹtì ṣe fún wa ìgbà tá a lè kọ́ ṣàkàǹtì fún wa pàtó pé 17 years wọ́n ní owó àkú 3,050 naira wọ́n ní 3,050 naira rí mo bù yín eléla ń gbà eléla ná ẹ jẹ́ ká mọ iye tẹ́ ẹ gbà ẹ jẹ́ ká mọ iye tẹ́ ẹ ná wọ́n rà kàǹtì ṣe fún wa èmi ti sọ fún wọn ọ̀rọ̀ ẹ̀ tán ní tèmi bọ̀rọ̀ o mo jọ bàbá mi mo jọ ìyá mi ọ̀rọ̀ tán ní mi o máa retaliate fún wọn nípa ọ̀rọ̀ lówó dé yẹn máa retaliate fún wọn wọn tó lọ ibi tí bàbá mẹ́ta lọ ẹ bá wọn sọ̀rọ̀ owó wa kọ́ fún wa ibi tí bàbá mẹ́ta lọ kọ́ ọ̀rọ̀ tó lọ bẹ̀ kọ́ fún wa lówó wa. báàbò lẹ́yìn náà tí a ṣe bá lẹ́yìn náà gbọ́n táwọn èèyàn ń sọ. mo gbọ́. ẹ gbọ́ gbogbo ẹ̀. mo gbọ́. kí ló fẹ́ sọ sí báyìí. èmi bí ẹnìkan mi lè purọ́ mélòó ló kù
tí mo fẹ́ lò láyé. ẹ tó ní ọdún mélòó báyìí. mo ti lé 70. àwọn ọmọ yín náà sì ń wò yìí. wọ́n wò mí àwọn ọmọ náà. wọ́n wà báyìí. ọmọ mi lè ṣe tí ò dáa ìfipé mi náà lọ èmi náà bímọ ẹni bá náà ka burúkú sọmọ ọlọ́mọ kó máa retí pé yóò jábọ̀ fọmọ tiẹ̀ náà. bàbá ṣé àwọn ọmọ yín ìgbà tí ìwé yẹn sọnù tẹ́ ẹ lọ ṣe ìwé mi yìí ṣé wọ́n rí kẹ́ ẹ tó lọ kó fún wọn. táwọn ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí níbí. nǹkan kan ò gbé pẹ̀lú yín. nǹkan tí mo lè lò ń gbé síìtì kejì bí nǹkan ló gbé ní tiẹ̀. kò wá bá yín dá sọ̀rọ̀ yìí rárá. kò tá a bá fẹ́ sọ̀rọ̀ gan mítìn gan kò ń yọjú. lẹ́nì kankan tó bá yín tó kẹ̀ tẹ́ ń fọ̀rọ̀ lọ irú agent àbí kíni ẹ náà tí wọ́n mọ wọn because ìwé tẹ́ lọ ṣe yẹn gan ó ṣe bí ẹni ó ti sọ pé ẹ dìídì fẹ́ lọ kẹ́ ayédèrú ìwé ìsìn lọ́wọ́ lẹ́fi ní kí wọ́n tọwọ́ bọ̀ wé. nítorí àwọn fẹ́ sọ ni pé ẹ bá rí ẹni tó lè bá wa ṣe ìwé tó jẹ́ ojúlówó à á ṣe èmi náà mi lè ṣe bí pẹ̀lú wọn. ẹ ti ṣe náà. ẹ̀gbọ́n wọn ló mú mi wá bàdàn. ẹ wá kí ẹ̀gbọ́n ta ni ẹ̀gbọ́n mi. àbí dájú wọn jàre ló mú mi wá bàdàn. ẹ̀gbọ́n tí wọ́n lọ. wọ́n lẹ́gbọ́n mi ní sọ bẹ́ẹ̀. dájú wọn ló mú mi wá bàdàn mi sì gbọ́dọ̀ rúbí pẹ̀lú wọn. Ọlọ́run ní jẹ́ ọ̀tá. ìṣe tẹ́ wá ṣe yìí ó ti ṣe ìṣepẹ́ ẹrúbi pẹ̀lú àwọn ọmọ àbá ní ká ṣe mí à ṣe mí tẹ́ bá ti mọ tó lè bá wa ṣe tó jẹ́ ojúlówó. tibí yẹn wá ń kọ́ bó láti rí tibí yẹn ti tẹ́lẹ̀ yẹn bó láti rí. a rí àti wá ọ̀dọ̀ bàbá a rí. ṣé sọfíọ̀ tó ṣèwé ìgbà fẹ́ rí kí ni ìdí tó fi ṣe tẹ́ ẹ̀ bá jọ mọ̀ kí ni ìdí tó fi ṣe sọ́bì tí kò jẹ́ níhùn fún yín tí kò wọ́ná tó sì gbowó lọ́wọ́ yín tó bá yẹ pé ọ̀tá rẹ̀ ti kú lónìí àbí tí ẹ̀yin náà tọ́ta yín náà ò sí láyé mọ́ tẹ́ ẹ ti wá kólé ìkalẹ̀ fún wọn tí wọ́n ti sáìn kí bàbá ti kówé fún wa o táwọn ti gbà pé àbí àwọn ìyàwó àwọn ọmọ wọn ti gbà pé àwọn ti gba dọ́kúmẹ̀ntì lọ́wọ́ àbúrò bàbá àwọn. ìyàwó méjì ló kù. tí ò wá sí ọmọ kankan mọ́ àbí tí ò sí ẹni tí wọ́n fẹ́ lọ bá. tẹ́lẹ̀ mi bá wá dìde wípé ẹ ti ta bẹ̀rù fóun dọ́kúmẹ̀ntì rẹ̀ tọ́wọ́ lọ kó dọ́kúmẹ̀ntì rẹ̀ tọ́wọ́ ni ẹja lọ wo èyí tó jọ ìjìnà ń bẹ̀ tọ́wọ́ tẹ̀lé ìbọn náà tọ́wọ́ pé fẹ́ẹ̀kì ni tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ohun tẹ́ ẹ kó jọ ta ni wọ́n lọ rèé bá. ojú alẹ́ ni kẹ́ bẹ̀rù ẹ̀ sì ti wà lálẹ́ báyìí. bẹ́ẹ̀ni. àbọ̀sán lẹ́wà ni. a ó tì o. alẹ́ lẹ́wà. alẹ́ ni mo wà. alẹ́ lẹ́wà. baba mr. Táyé làwà. Táyé. babalẹ́pẹ́. babalẹ́pẹ́. bẹ́ẹ̀. wọ́n ti ní pé ṣe ẹlòmíì tó lè ṣe gidi káwọn lọ ṣe gidi míì fún yín. kò tẹ́ wa lọ́rùn. kí lè wá fẹ́ ẹ mọ̀ kí lẹ́yìn ilé tí ò bá ti tẹ́ yín lọ́rùn yẹn àwọn ò ní kápá agbára níta kan náà ní pé yẹs bẹ́ẹ̀ ká dọ́dọ̀ àwọn agbófinró kí wọ́n tẹsẹ̀ bọ́ tó má sì tẹsẹ̀ bọ́ nǹkan tí wọ́n àfi kí wọ́n túdú désàlẹ̀ kòkò. wọ́n fìyà jẹ wá ni wàláì mi ò fìyà jẹ wọ́n fìyà jẹ wá ni mi fìyà jẹ n fẹ́ kí Ọlọ́run fìyà jẹ wọn náà yes ẹ fìyà jẹ wá ẹ dájú wa lórúkún bàbá wa am I a kid ìjọ ta lọ sílé ọ̀dọ̀ yín kẹ́yìn ẹ sọ statement kan èmi ò ta ẹ̀ka kún àwọn àbúrò mi ọpọlọ pé gan wọn pè mí sẹ́yìn ẹ gbọ́dọ̀ tí làwọn sọ ni mo ní kí ló sọ wọn sọ pé àwọn òbí dáadáa o tó bá ti kó dọ́kúmẹ̀ntì yẹn fún wa kò sí nǹkan tó pa àwọn àti wa papọ̀ mọ́ o sọ yà ká wọlé òun dáadáa ẹ ti gbà pé ọjọ́ kìnnà nù ni tábìlì mi kọ́ bá yín ṣọ́ọ̀bù dájú mi ní kò lọ bá àbúrò mi ló lọ́wọ́ 130,000 lọ́mọ ẹ̀fẹ́ sọ skul dájú à 100,000 fẹ́ nìyẹn fọmọ ìpín gba 100,000 lọ bá àbúrò mi ṣọ́ọ̀bù
lọ́pọ̀ 30,000 lọ́wọ́ ẹ̀ ọmọ ẹ̀ dé ṣọ́ọ̀bù yín Lawal dáàdì mi ni wàá bá yín o kí ló ṣẹlẹ̀ wọ́n ní wàá gbowó báyìí bá lọ́n fẹ́ wọ skul Lawal ni má bọ̀ come out kò sàn bọ́ọ̀dù yìí kí ló rí ń bẹ̀ olómọ̀pọ̀ yìí lẹ́ni kí ló kọ síbẹ̀ ó ní Lawal and Sons ṣé ọmọ túmẹ̀ ọmọ yẹn ní òun mọ̀ túmẹ̀ kí ni túmẹ̀ Lawal pẹ̀lú ọmọ yẹn ó ní kì í ṣe ó ní owó tó ní kì í ṣe Lawal and family ọmọ yẹn ó yìn sọ́ọ́dì sí i wọ́n bá àdìwá ẹ jẹ́ kó lọ roko. irọ́ ló pa. kọ́ lọ sí ẹ̀wọ̀n. yes irọ́ burúkú ó tún ẹnu ẹ̀. ṣé kí n pàpà yẹn sì ká gbọ́ lẹ́nu ẹ̀. kí wọ́n lọ sí ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni. irọ́ burúkú kan mi. ṣàgbé báyìí. gbogbo ètò òsì ń ṣe kò dáa. ṣàgbé báyìí. kò dáa. àwọn àbúrò yín bá yín àwọn àbúrò yín sọ̀rọ̀. máa ro tọlọ́hun kò dáa kò dáa. àwọn àbúrò yín sọ̀rọ̀. wọ́n sọ̀ sí mi ẹrù jẹ́ sọ̀rọ̀. wọ́n ní ẹ̀wò tálájọ bí. ẹ̀gbọ́n kan sọ. bẹ́ẹ̀ ṣe gbà mí lérò bí sí. ó ti wíkẹ́ẹ̀dì wá. ta ló wíkẹ́ẹ̀dì yín. bàbá ó yẹ máa bẹ̀ wọ́n ni ó yẹ máa bẹ̀ ti ṣe ohun tí ò dáa fún wọn. ẹjọ sá. ó yẹ máa bẹ̀ ti wíkẹ́ẹ̀dì wọn. mo sọ ní ìsìn pé ẹ mọ̀ bẹ̀ wọ́n ni kì í ṣe pé tó máa lérí fún wọn. mo sọ pé máa bá wọn ṣe mí. ẹ má bàa ṣe mí tiwa gbọ́dọ̀ fẹ́ tágbélà ẹ tẹ̀sán bọ̀ tiwa gbọ́dọ̀ fẹ́ tiwa la fẹ́ o. gbogbo tó bá sọ ẹ ká máa fi sokùn ẹ máa fi ṣe oṣù tó máa fi kíra ẹ sì ní ọ máa bínú. gbogbo ìtàn sọ yẹn kò jọra wọn o. gbogbo wíìnì tó bá dé ọ̀dọ̀ àwọn. ṣé ẹ kọ́ tó máa lẹ́nu ni. wọ́n máa wò pé kí ló tẹ ṣe bẹ́ẹ̀ ẹ kú mọ̀wé ẹ kàwé kí ló tẹ lọ tẹ ilé fún wọn ẹ fẹ́ gbé ayé dèwìlé wọn lọ́wọ́. àti sáìn ní èèyàn márùn èèyàn mẹ́rin ti sáìn nínú dọ́gbọ̀n tó wà lọ́wọ́ yẹn èèyàn mẹ́rin ti sáìn ó wá kó yẹn kan ọlọ́mọkọ tó fi ṣe ń jọ́nà ìyàwó dáàdì wa àtàwọn abúlé kọ́ lọ́mọ bá nǹkan jẹ́ kọ́ lọ́mọ bá nǹkan tó mi náà jẹ́ o wọ́n ní nǹkan tẹ̀ ń sáìn yìí ṣé amúláwàdà ni aláàmúláwàdà ni wọ́n ní kùrùtù ní gbogbo yín burúkú wọ́n ti pa yín wọ́n ní wọ́n ti pa kẹ́ àbúrò bàbá kò ti pa wọ́n ló ti pa yín wọ́n ní jọba máa lọ lẹ́yìn lẹ́yìn wọ́n ní ká amúláwàdà ni lọ́ọ̀yà ló jára sí pé fake document ló ṣe fún wa a ní ọ̀ní fake document ó ní invalid bẹ́ẹ̀d ó ní invalid ó ní forward is forward ló sọ fún ẹjọ́ lọ ó ní is forward ó ní kí ni túmọ̀ ẹ̀ ó ní kí ṣe jẹ́ new. ẹ fẹ́ sọ̀rọ̀ àmì ẹ̀sọ́ máa gbà ẹ lè dó ẹ wàá sọ̀rọ̀ sókè dáadáa. Ọlọ́run jẹ́ kó bàjẹ́. àmín. iléeṣẹ́ yóò ní bàjẹ́ o. àmín. ìrẹ̀ dúpẹ́ lówó ọmọ Nàìjíríà tó ti ń bá sọ̀rọ̀ látàtàrọ̀ ilé àtọ̀ nínú kankan náà ní bàjẹ́. tàbá ní ká máa fa ọ̀rọ̀ yìí lọ́ba yìí nǹkan ó bàjẹ́ tí ó pọ̀ o. nǹkan ó bàjẹ́ tí ó pọ̀ o ẹni mi ò sẹ́ni èyí mi ò sẹ́ni èyí gbọ́dọ̀ fi wé láwù lásán gẹ́gẹ́ bí òwe ẹ̀yìn àgbà Ọlọ́run jó bàjẹ́. ìdítọ́ yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé sẹ́wọ̀n tàbá ní ká máa fọ ọ̀rọ̀ yìí nísìnyí àpáfọ̀mọ̀ àwọn gan ìjọ tí a lọ sáyìn ìwé yìí gan bọ́ì kan wà bẹ̀jẹ̀ àwọ̀ sí bọ́ì níjọ yẹn tán ní lọ́ọ̀yà níjọ náà yóò kan òun náà fún rẹ o yóò kan ẹni ẹ̀rẹ́ sì yọ̀ǹgì gan tó fi mọ́sọ̀ fí ọ̀tá ń sọ yìí náà yóò kan ẹni tí ó kan yóò balẹ̀jọ́ yóò bọ̀nà jẹ́ o sotí ẹjọ́ dúró lọ́ọ́ bá a ṣe ń tùbí nù bí táyà pa rí ìwé mi tán lè ṣe fún wa tó máa jẹ ní o ẹ̀jẹ̀ kan bá a ṣe àbúrò bàbá wa ní o àní mi o ó ní ogbó tí bọ̀dá wa ń sọ pé ìgbà àwo yìí nísìnyí àròkàn ló ń fa ẹkún àsundà o kò ní tán lẹ́ o kò ní tán lé Ọlọ́run ìjó bàjẹ́ ẹ ṣe mo dúpẹ́. yes ẹ jẹ́ kí bàbá àbúrò yín ti sọ̀rọ̀ mo sì mọ̀ pé n tó wọ́n sọ náà ọ̀rọ̀ tí tóun náà èyí tẹ́yìn náà sọ nítumọ̀ àwọn náà fi kún pẹ̀lú pé inú ń bí yín wọ́n sì ní àròkàn náà ní fẹ́ kún àsundà a mọ̀ wípé bàbá ò ṣe dáadáa sọgbà ó ṣe dáadáa. bàbá ẹ gbọ́ tí ẹ gbà àbẹ́ ẹ gbà. inú wọn lè wọn ní sọ̀rọ̀. ẹ má tí ọ̀rọ̀ sí wọn lẹ́yìn tí kí ló ń ṣe báyìí máa ní sùúrù. mo ti gbọ́ ẹ wá sọ̀rọ̀ nígbà náà. máa ní sùúrù. mo ti gbọ́. solution lè ní wá. bàbá ṣe solution rárá ẹ má fàgbà yẹn wọn jẹ ẹ má fàgbà yẹn wọn jẹ ṣé ẹ gbà pé ṣàṣìṣe. mo ṣe mistake níbi ọ̀rọ̀ ìwé. ṣé ẹ gbà pé ẹ. níbi ọ̀rọ̀ ìwé mo ṣe. wọ́n gbọ́dọ̀ bá kú. Ṣáìdì Òṣùpá Ọlọ́run wọ́n ní
wọ́n ní màá kàn sọ lọ́rọ̀ ni èèyàn ni wá bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan lè ṣàṣìṣe bẹ́ẹ̀ ni Saheed Òṣùpá nínú orin èèyàn lèèyàn máa jẹ́ tó kàn sọ màá kàn sọ nínú pé ẹni tó ṣẹ̀ ẹni kó ṣe sọ̀rí àbí kò ní lè ṣe ni tó bá ti ṣe ó ti tán gbàmí léèyàn gbà tí ẹ bá kódà téèyàn bá kéèyàn jẹ́ kódà bá tó bí ọmọ tó bá rí i pé yóò kàn stylishly wọ́n á fi sọ stylishly má bínú mọ̀ pé adẹ̀gbẹ́ kú wọn kò lè tẹ́ wọn lọ́rùn pẹ̀lú ipò tí wọ́n wà lénìí àwọn náà ọmọ wọn ti ń bímọ nílé ọkọ ọmọ wọn ti níyàwó wọn ti kú lọ́mọ ike tẹ bá sọ pé ọ̀rọ̀ ẹ pọ̀ lóòótọ́ tó ń la síwájú lénìí ó gba àwọn ìyàwó yẹn òun ni wọ́n gbà á fún lénìí wọ́n wá bí wọ́n pé nígbà tí àbúrò bàbá yín wá ṣáájú ilé tẹ́yìn sì ń bẹ láyé kí lẹ ṣe wọ́n ti gbà pé àwọn ṣàṣìṣe. wọ́n sọ. ẹ̀rọ ẹgbẹ́ ẹ sọ pé ẹgbọ́ ẹ sọ kí wọ́n gbọ́ káwọn tó wà lé náà gbọ́. èèyàn ni wá èèyàn sì lèèyàn ó máa jẹ́ mo gbà pé mo ti ṣe mistake ọlọ́la aláforíjì. ká má bínú. má bínú àbí ọ̀rọ̀ ti kí ló tó kù ẹ má bínú náà ni tí n bá yẹ pé mò ń ṣe kí. ọlọ́ọ̀ ṣe wá o tọ́lọ̀ mo sọ ṣe wá o gbẹ̀gbẹ́ jẹ́ àbúrò bàbá wa ẹ má bínú àdáríjì yín dáríjì yín o àdúpẹ́ o dáríjì yín ṣùgbọ́n Ọlọ́run ni ẹni tó ń dáríjì ó tán lẹ́nu ó kùn kù o. ló tó kù bàbá ẹ máa gbọ́ ṣe rí nípa dọ́kúmẹ́ǹtì yẹn àwa náà ó tẹsẹ̀ bọ́ tá a fi rí original gangan tá a fi rí ṣe tí ó jáde tí ó wọná anywhere tẹ́ bá mú lọ wọ́n gbà pé original ni ìyẹn survey méjèèjì no wọ́n mọ̀ pa wọn ni wọ́n sanwó àwa bó àwa kọ́ sẹ́yìn lẹ́wà sanwó àwa kọ́ wọ́n mọ̀ pa wọn làwọn san lẹ́yìn ìyẹn tí plan yẹn náà á wò ó wọ́n bá wa yẹ̀ wò tó yẹ kí bó ṣe yẹ kó wà náà ló wà tí gbogbo nǹkan yóò tí ó fi padà sí àyè tó yẹ kó wà tó bá ti ṣe bẹ́ẹ̀ tán gbogbo yín náà dájọ́ jókòó lájọ sọ á sì jọ hand over ìlera wa lọ́wọ́ ẹ̀mí ẹnìkan kan ò ní bọ́ kó tó di pa àṣetán lẹ́yìn ìgbàdá wa ṣetán náà ẹnìkan ò ní lọ bàbá yìí náà ọwọ́ yín ni ó bò wọ́n ọwọ́ yín ni ó bò wọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ bá rán wọn lóko pé kí wọ́n lọ kò sí ní tẹ́tọ́ fẹ́ lọ ṣe ń bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sì sọ ohun ìtàn yẹn ò ní tán Ọlọ́run ní bẹ́ẹ̀ bí ìjẹun wọ́n ti ṣe sọ́ọ̀rì fún wa mo ti fara mọ́. ẹ ṣeun ẹ ṣeun. sọ́ọ̀rì òtítọ́ òtítọ́ báyìí ẹ ṣeun ó yá ọlá wàá gbẹ̀dá ní kò sí wàhálà bàbá. ẹjọ́ sá láfikún ẹ ti bẹ̀ wọ́n sí àwọn bínú mọ́ ẹjọ́ sá láfikún. yes sir. kọ́ máa fojú wo ẹnìkan pé ẹni ọ̀tá mi ni o torí apọ̀nù ọmọ bàbá mi o apọ̀ gan o ṣùgbọ́n bọ́ ṣe ń wọ́n ṣe màá tún padà mú rìsọ́ọ̀tì wa bí. Ọlọ́run ò ní ṣe yẹn. àmín ẹ bá fojú ẹnìkan bọ́ ẹnìkan yẹn burúkú o. èmi ò lè ṣe yẹn. we are all together bó bẹ ṣe rí wa yìí bákan ní gbogbo wa o. ẹ ṣeun Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ ẹ ti gbọ́ ó yẹ dìde. ẹ ṣeun iléeṣẹ́ Agidigbo ní jóná. a máa lọ sọ yín ta. iléeṣẹ́ Agidigbo ní bàjẹ́ o. àmín bàbá. ẹ máa tẹ̀síwájú o. àmín o. ẹ nífẹ̀ẹ́nu kọ́ o. àmín. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tíjọba ò nìkan lọ mú yín wá. àmín. kò ní ṣe é ṣe kò ní ṣe é ṣe o kò ní ṣẹlẹ̀ o. àmín. gbogbo yín náà tẹ wà bí Ọlọ́run á wò yín o Ọlọ́run á dá yín sí o. àmín o. tẹ bá ti ń travel tẹ̀ ń lọ Èkìtì tẹ̀ lọ gbé ẹ̀ ní jáàmù o. àmín. àwọn kidnapper wọn ò ní gbé yín o. ẹ ṣeun. sọ sókè kí gbogbo àgbáyé ó gbọ́ yín ẹ káalẹ́ mà. ẹ kalẹ sàn. yes ma orúkọ yín. orúkọ mi ni Ọlábísí Sàlàkọ Àbíjọ. láti agbowó ń bí báyìí ni. a rí yín lórí ètò Kókórò Alátẹ. bẹ́ẹ̀ ni sà mo ń wá ẹ̀gbọ́n mi kan ni. ẹ ń wá ẹ̀gbọ́n yín. bẹ́ẹ̀ ni. bó ló ti jẹ́. ó ti pẹ́ gan torí pé kó tó di pé bàbá kú ìgbà tí bàbá kú gan àárí wọn ìgbà tó di pé
à ń béèrè wọn mi ò dẹ̀ ní nọ́mbà mi ò ní ẹni kìíní wọn bó ṣe Èkó mi ní Èkó ni wọ́n máa ń ná nígbà kan Èkó síbàdàn náà máa ń ná but àgbóhùn wọn. ó ti tó ọdún mélòó tẹ̀ tí gbọ́jà wọn tẹ̀ tí rí wọn mọ́. ó ti pẹ́ gan o mi ì lè sọ time. ọdún ẹ̀yin tẹ́ni ọdún mélòó ń gbà náà tẹ̀ tí rí wọn mọ́. a ti rí wọn mọ́ mo ti tó bíi 60 years nígbà yẹn. tẹ̀ tí rí wọn mọ́. bẹ́ẹ̀ ọmọdún ìbára ni yín báyìí. I'm 67 now. ọdún méje sẹ́yìn. 67 bẹ́ẹ̀ ni. lẹ́ẹ̀ tí rí wọn mọ́. time kan tí mo kàn rí wọn ìgbà yẹn náà ṣe meeting kan ní ilé ni wọ́n kàn fi wálé wéré àti ìgbà yẹn àrí wọn. Ọládàpọ̀. that should be 2019. 2019 lẹ́ẹ̀ tí rí wọn mọ́. bẹ́ẹ̀ ni. kí lorúkọ wọn. Ọládàpọ̀ Sàlàkọ́ Abíjọ. Ọládàpọ̀ Sàlàkọ́ Abíjọ. aka bàbá wa ló máa ń jẹ́ Agara. bàbá wa ọmọ Agara tó bá ti ní Sàlàkọ́ Abíjọ Agara. wọ́n ń ta pákó ní Ṣàngó nígbà kan. nígbà yẹn. bẹ́ẹ̀ ni. Ṣàngó ti bo. Ṣàngó Ìbàdàn bíbá yìí ọmọ Gbájọ ni wọ́n. ni wọn àbí ni yín. ni bàbá náà ní gbogbo àbẹ̀tẹ̀ ọkọ bí sẹ́wọ̀n. sọ pé ọmọ Gbájọ ni wá. ọmọ Gbájọ ni wá. ìgbà yẹn ṣé wọ́n ti bímọ wọ́n ti fẹ́yàwó sẹ́yìn bímọ. àti ẹ̀ mọ anything pé mi ì mọ anything rárá mi ì mọ. nígbà tó jẹ́ pé 7 years ago. a kàn ríra briefly ni kì í ṣe pé bóyá. kó tó dìgbà tẹ ríra last yẹn ní 7 years ago yẹn ríra náà kó tó dìgbà yẹn. a ríra ìjọ yẹn gan wọn kàn wálé àti gbà yẹn. wàá gbọ́ pé wọ́n fẹ́yàwó bóyá wọ́n bímọ. Èkó ni wọ́n dẹ̀ wà. mọ́tò ni wọ́n wà. wọ́n wa mọ́tò. wọ́n ná Èkó síbàdàn nígbà kan bọ̀ mí mọ nǹkan tó ń ṣe ń sìn o. ìgbà tẹ ríra last. bàtẹ ríra kẹ́yìn níbo lẹjọ ń gbé ńgbà náà àdúgbò làwọn ń gbé. àjíjọ gbé o. ẹjọ gbé rí. àjọ gbé rí. kí ló kọ ya yín. orúkọ tìyá wọn. tìyá tiwọn. torí ọmọ bàbá ni wá. ok. orúkọ èmi ò mọ orúkọ ìyá wọn bọ̀tọ̀ ọmọ Ìjẹ̀ṣà ni ìyá wọn. ọmọ Ìjẹ̀ṣà. àwọn àbúrò wọn ń kọ àjẹtọ sẹ́yìn. ẹ̀gbọ́n wọn ó ti kú àbúrò wọn gan ó ti kú àwọn nìkan torí èmi ni mò ń wá wọn èmi Ọlábísí ni mò ń wá wọn ọmọ Sàlàkọ́ Abíjọ Agara so ọmọ Gbájọ ni wọn ilé bàbá wa wà ní Adéọ̀yọ́ lẹ́yìn quarters Adéọ̀yọ́ ni olóònà bẹ̀rẹ̀ ibẹ̀ nílé dáàdi wa wà so ìdí nìyẹn tí mo ṣe ń wá wọn mo ń wá wọn fún nǹkan kan ni bó mo fẹ́ rí wọn so ìdí nìyẹn. Ọládàpọ̀ bóyá ti wà ń bàdàn báyìí o bóyá ti wà lẹ́kọ̀ọ́ Èkó ni wọ́n náà wà mí kàn mọ́ ṣáìdì Èkó ni wọ́n náà wà. Ọládàpọ̀ Abíjọ Sàlàkọ́ ọmọ Agara tó ń jẹ́ Ìgbájọ ọmọ Gbájọ lẹ́yìn ìdì nígbàjọ bẹ́ẹ̀ ni. wọ́n ti ta pákó rí. bàbá ló ta pákó rí. bàbá yín ló ta pákó rí ní Sàlàkọ́ Abíjọ ní Ṣàngó. àwọn ọmọ Gbájọ kulẹ̀ pọ̀ ní Ṣàngó. Ìgbájọ náà ni wọn Ìgbájọ náà ló wà ní gbogbo Ṣàngó yẹn tán sábà ta pákó bẹ́ẹ̀ ni but bàbá ti kú ṣùgbọ́n àwa nídìí wọn mo nídìí wọn. ẹ nídìí wọn fún tó ṣe pàtàkì. yes. tó ṣe pàtàkì gan. bẹ́ẹ̀ ni. pẹ̀lú gbogbo ohun tí. tó ṣẹlẹ̀. ẹ má ti sọ yẹn. ó yé mi à. ẹ má ti sọ yẹn mo ń bọ̀. ẹ ṣe. ẹ kó kọ wọn ní lẹ́ẹ̀kan sí i. Ọládàpọ̀. ọmọ Sàlàkọ́. Abíjọ. aka Agara. Bàbá wa ló ń jẹ́ Agara. Mr. Ọládàpọ̀ Sàlàkọ́ Abíjọ aka Agara. Mr. Ọládàpọ̀ Sàlàkọ́ Abíjọ. ń gbé lẹ́kọ̀ọ́. wọ́n ní nígbà tí àwọn fi mọ̀ yín Èkó lẹ̀ ń gbé bàbá yín sì ta pákó rí ń Bódìjà nígbà ayé wọn. Ìgbàjọ ní Ṣàngó. ẹ wo bàbá yín ta pákó ní Ṣàngó nígbà ayé wọn àwọn gan ni wọ́n ń pè ní
agara àbí agara ló máa ń pè wọ́n wọ́n jẹ́ kínní. bàbá yín ta pákó ní Ṣàngó bàbá yín sì ni wọ́n ń pè ní agara nígbà ayé wọn. wọ́n ní ẹ̀yin Èkó lẹ̀ ń gbé ẹ̀ ń wa mọ́tò ẹ̀ ń wọkọ̀ Èkó wá sí Ìbàdàn lọ sékòó ó sì ti tó bí ọdún méje táwọn ti rí táwọn sì rí náà kéde pé rírí pé ká lè jọ sọ̀rọ̀ pọ̀ ẹkàn ríra fírí àtàbúrò yín tó ń sọ̀rọ̀ yìí ni. ọ̀rọ̀ tó sì wà ńlẹ̀ yìí wọ́n nílò yín ó ṣe pàtàkì ọ̀rọ̀ tó ṣe kókó ni ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni gbogbo ẹ̀yin tẹ́ bá wá mọ̀ wọ́n tẹ́ ẹ mọ̀ Mr. Salako Ọládàpọ̀ Abíjọ ọmọ agara. tẹ́ ẹ mọ̀ Mr. Ọládàpọ̀ Salako Abíjọ ọmọ agara ẹ dákun ẹ kàn sí wa l'Àgídìgbò. àbúrò wọn ló ń béèrè wọn. àbúrò yín Ọlábísí Salako Abíjọ ọmọ agara náà ló ń béèrè yín o Mr. Ọládàpọ̀ Salako Abíjọ àbúrò yín Ọlábísí náà ní wá yín o lórí ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì tó sì yẹ kẹ́ ẹ yọjú bẹ́ẹ̀ bá ń bẹ ńbàdàn ẹ yọjú sí wa l'Àgídìgbò láàárọ̀ ọ̀la bẹ́ẹ̀ bá ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn tó bá mọ̀ wọ́n ẹ bá wa kàn sí wọn tẹ́yìn náà bá sì ń gbọ́ wa ẹ kàn sí wa l'Àgídìgbò nọ́mbà tẹ́ ẹ kàn sí wa sí rèé o tẹ́ ẹ bá ń gbọ́ 080 79 22 63 35 080 79 22 63 35 ẹni tó bá mọ̀ wọ́n Mr. Ọládàpọ̀ Salako Abíjọ a máa retí yín l'Àgídìgbò abẹ́nikẹ́ni tó bá gbọ́jẹ̀ wọn tó bá mọ̀ bí tí wọ́n wà Èkó ní àbí Ìbàdàn àwọn àbúrò yín pàtàkì jùlọ Ọlábísí Salako Abíjọ náà ní wá yín o ẹ ṣeun fúnra ẹ dìde fúnra yín. ẹ ṣe sà. yes ma. Welcome to the channel. Please subscribe. ẹ káalẹ́ ma. ẹ káalẹ́ sà. yes ma. ẹ rà sà. ẹ rọra ma. mo mú wọn jọ. àkọ́kọ́ kí ló ṣe yín. ó rẹ̀ mí ọjọ́ ọkọ mi ni mo mú wá. ẹjọ́ ọkọ yín. bẹ́ẹ̀ni àtìyàwó tó fẹ́. ẹjọ́ ọkọ yín àtìyàwó rẹ̀. bẹ́ẹ̀ni fọ́ọ̀mù tí mo kọ́ gbàǹjo sí lélẹ̀ ìgbà tá a dẹ̀ wá sí. ẹ má sọ̀rọ̀ yín. mi ò fẹ́ kí ó dé orí afẹ́fẹ́ tẹ́lẹ̀ nínú ọdún tó lọ ní oṣù kọkànlá. ẹ ti kọ́kọ́ wá. ṣé mo lè dákọ mi èyí tí ì dákọ. ẹ dákọ yín. orúkọ mi ni Táwà Adépéjú. láti bo. mo wá láti Apẹtẹ. ẹ̀yẹ fi fọ́ọ̀mù lẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ ni. mo wá láti Apẹtẹ. Apẹtẹ. ìgbà tí mo kọ́ wá nínú oṣù kọkànlá ọdún tó lọ ni mo mẹ́jọ ọkọ mi àtìyàwó tó fẹ́ mo mú wá bíbáyìí mo wá ní mi fẹ́ kó dórí afẹ́fẹ́ wọ́n dẹ̀ pé nọ́mbà rẹ̀ lórí fóònù ó wá àjọsìn níbi abí aṣọ yẹn à ń sọ̀rọ̀ lọ èmi kọ́ rojọ́ ti tèmi gbàdó wáyò náà wá rojọ́ ibi tó dẹ̀ ti parọ́ mọ́ mi mo já ní ibẹ̀ bó ṣe bínú nìyẹn níjọ́ yẹn ó kàn dìde ni ó bá ní kí wúmà yẹn náà ká lọ bó ṣe wọ ìyàwó tó fẹ́ yẹn bó ṣe ní kó ká lọ nìyẹn bó ṣe ṣojú mi báyìí náà fi wọ mọ́tò ní títì tán fi lọ sí ibi ilé lẹ́yìn ìgbà yẹn ló rẹ̀ mí láti December 10 lára mi ò ti yá mi lè rìn mi lè ṣe ní January ni àǹtí mi ní kí n máa bọ̀ wàdó àwọn àti January mo ti wà lọ́dọ̀ àǹtí mi mọ́ níyà ní àti January dìsín kò béèrè mi dìsín ẹ̀wọ̀n àtìyàwó yẹn náà mo mú wá ọkọ rẹ̀ Taofiki lókọ rẹ̀ ọmọ baálẹ̀ Lákòótó àkọ́bí baálẹ̀ Lákòótó ọkọ mi ní ìlọ́pìn ní ìbímọ bòmí náà mo bímọ fún. ọmọ mẹ́rin lẹ bí. ọmọ mẹ́rin mo bí fún ọmọ mẹ́rin ó ní mo bí fún kò dẹ̀ béèrè mi láti ìgbà yẹn òun àti wúmà yẹn náà mo mú ẹjọ́ wọn wá bí. ṣé àìbéèrè yín lẹ fi mẹ́jọ wọn láti. àìbéèrè mi kọ́ ó láwọn kankan tí ń bẹ lábẹ́nú tó ti yé yín ó láwọn kankan tí ń bẹ lábẹ́nú. kí làwọn nǹkan ọ̀hún. ìgbà tó di wípé èmi ò sọ pé ó ṣe fẹ́ yàwó torí bí mo ṣe wà èmi sọmọ ẹsẹ̀ kan ládẹjà bàbá mi ló ní ìyá mi ló rogún èmi náà ní ọba kan mo lọ ọmọ bàbá tó pọ̀ dáadáa tó náà mọ̀ ìyá mi sì yálé pátápátá àmọ́ ńgbà tó di pé ó fẹ́ wúmà yìí
wàhálà sáǹdé lọ́tún ló sì bí ìjà bí kíníkan bí pé kíníkan sàmọ́ ṣe ńgbò wá di ní ó sá ilé bàbá yẹn tí mo bá bọ́ ọkọ̀ tí mo ilé bàbá tí mo ń gbé gbòyà ó sàdí kí n wálé síta mo lọ wálé síta bí ilé karùn-ún sílé bàbá ọkọ mi òun ló gbalé fún wúmà yẹn sí bó bá sì tún ti rẹ̀ mí tó rẹ̀ mí ìgbà míì kò ní tiẹ̀ náà ní èmi kò ní ṣe bí n pé òun rí mi àwọn ọmọ sì ti bá a sọ̀rọ̀ àwọn aládùúgbò náà nígbà tí yusuf yẹn ń wá wọ́n ti bá a sọ̀rọ̀ dáadáa ńgbà yẹn kálukú ń bá a sọ̀rọ̀ wọn á ní kó gbọ́ wọn ní kò gbọ́ gbogbo tí kálukú yẹn ń sọ títí gbà tó dé rẹ̀ mí lẹ́yìn ìgbà ó tún wá ń sọ fáwọn ọmọ mi wípé ká má ẹ̀fà sọ̀rọ̀ mi níwájú òun mọ́ nígbèsí ayérayé ó dẹ̀ sọ fún bàbá láńlọ́ọ̀dù tó gbalé fún mi lọ́rọ̀ December lówó yẹn tí owó lé ti díù ó wá sọ fún bàbá yẹn pé òun ò ní nǹkan kan tó ń fẹ́ ṣe lórí mi mọ́ tí bàbá yẹn wá náà sọ fún pé ara ìyá yóò yá wọ́n sọ pé kò sí ní tó kàn o ibi tó bá wù ní kó mórí lé tí ó bá ti rówó lé san ẹ lé ibi ó bá wù ní kí ó lọ mọ́ gbé. kí lẹ ṣe fún wọn. mi ì ṣe nǹkan kan fún bí kájà kí nǹkan kan wáyé láàrin mi àti ẹ̀kájà náà ni táwọn sì ti sọ àwọn yẹn náà dẹ̀ sọ wípé àwọn ti wí pé dádì àwọn ọ̀gbọ́ ṣé ẹ̀ ń tàn bá sọ̀rọ̀ tí ó gbọ́ àwọn tó jẹ́ bíi àáfàá kan tí mo lọ bá ń gbà yẹn àwọn náà ń pè sákìyèsí pé téèyàn bá tiẹ̀ fẹ́ yàwó méjì kì í ṣe pé kéèyàn máa fìyà jẹ kan ara mi ò dẹ̀ yá mi ò gbádùn. àwọn ẹbí yín kọ́. ọ̀dọ̀ àǹtí mi kan náà ni mo wà wọn ni wọ́n ń tọ́jú mi láti January ọ̀dọ̀ wọn mo wà títí dìísìn báyìí ọ̀dọ̀ wọn mo wà. àkọ́bí yín tó mọ ọdún mélòó. àkọ́bí mi ti lé 30. 30. èmi gan ti àti mari ní ìsìnkì ṣé mọ̀ràn 30 bóyá bíi 90 kíní ni mo mari 1994. 94. bẹ́ẹ̀ni nbí èèyàn sì bá yàn gbìyànjú dé mo gbìyànjú fún tí ò bá ní nǹkan kan èmi tí mò ń forí jágbó káàkiri tó bá pẹ́ nǹkan kò mú mi ò ní wá Ságídígbò mi ò tiẹ̀ ní sọ anything torí màá wò pé mo lé egun tí mo lè fi ṣiṣẹ́ àmọ́ bígbà téèyàn fẹ́ yànyàn jẹ téèyàn fẹ́ fìyà jẹ̀yàn lélẹ̀ nílé bàbá ọkọ mi ní ń gbé torí tèmi àtàwọn ọmọ mi káwọn ọmọ mi ọmọ bàá ká ní kankan ọmọ bàá mọ bí tó ń gbé àbúrò rẹ̀ tó jóbin ìyá blessing ó ń tepo lọ́jọ́ ó ń tepo mọ níyà ni ló lọ bá wọn gbalé sólòsò oko wọ́n fi jóye níjọ́ sátidé tọlọ ìlọkọ mi lábà alákòótó bàbá rẹ̀ ní Ràìmí Adépéjú. kí lè wá fẹ́ báyìí. èyí tí mo fẹ́ náà ni ká ẹ bá mi pọn méjèèjì wá àwọn nǹkan tó ń bẹ láàrin mi àti ẹ ká sọ lórí ká sọ ń bí báyìí. tí ẹ tí ì sọ báyìí. mi tí ì sọ ńgbà tó bá dé tó jókòó àmọ́ nǹkan kan bẹ tí èsì pé mo sọ ojú ẹ̀ ni ó kó má di pé àbí ọ̀n parọ́ ọmọ mi ní. kí ẹ ti fẹ́ sọ. ìgbà tó bá tẹ́ mo lè sọ báyìí. ẹ já mọ tí ń bẹ láàrin kẹ́lẹ́ bá mi pé ni kó wá sí bí báyìí. ẹ tó bá gbọ́ ohun tí ń bẹ láàrin tó bá yẹ pé n tó kí wọ́n wá nígbà tá àti àwa gan ò tí ì mọ tẹ́ sọ pé ń bẹ láàrin yìí ẹ já gbọ́. ok ìgbà tí láti lẹ̀ sá tí ò bá ti sí nǹkan kan mo máa ń lọ tí ò lówó lọ tí ò sí nǹkan kan èmi náà máa lè kó máa lọ ṣiṣẹ́ máa sá máa já káàkiri pé kò fi ṣe àìmọye nǹkan míì tí mo ṣe fún gẹ́gẹ́ bí ọkọ ìgbà tó wá dì sí gẹ́gẹ́ bí ìyàwó tí mo ń ṣe fóun tí ò sí nǹkan kan tí ò ṣiṣẹ́ tí ò sí nǹkan kan ìgbà tó dì sí ó lè mi lógun ayé òun láìmọye ọdún ń èèyàn lé o ń lọ́kọ méjì òṣìṣì ló fẹ́ mi ò bọ́ìsì lèmi náà ló fẹ́ mi bọ́ìsì mo fẹ́ tó ti yé yín ìgbà tó wá tún di ìjọ wo ń bẹ̀ yẹn òun àtọmọ mi first born mi sọ̀rọ̀ gbogbo tí wọ́n jọ sọ lọ́mọ yẹn rìkọ́ọ̀dù lẹ́pàtà ọmọ yẹn wá mú wọ́dún àǹtí mi ó wá play kínní yẹn làǹtí mi ń pe bàbá Alábísí látọdún mélòó sọdún mélòó ní gbogbo tó tiẹ̀ sọ ń bẹ̀ gan káyọ̀ pé mo ní fóònù lánìí màá rìkọ́ọ̀dù màá ní kó ṣe sórí fóònù mi àmọ́ small phone ni mò ń lò ìyàwó tó sì fẹ́ níjọ́ tèmi àti ẹ̀já olóhùn ọ̀fà yé hàn mi gbogbo èèyàn ní sí ìròyìn ẹ̀kọ́ olóògùn ní pẹ́sẹ̀ rẹ̀ gùn ìgbà tí ṣọ́ọ̀ṣì kérúbù mò ń lọ ẹ̀ẹ̀mejì wọ́n jíṣẹ́ rẹ̀ fún mi ní ṣọ́ọ̀ṣì tí ẹlẹ́mi lọ tọ́ ló ti ṣiṣẹ́ kórìíra sínú mi ni tí n bá sọ tọ́ ọkọ àtìyàwó tó bímọ tí n bímọ bò ń bá lọ́rọ̀ wà yóò gbòjú òkè gangan ni kò tiẹ̀ fẹ́ gbọ́ mi rárá kì í fẹ́ gbọ́ mi rárá bí tí mo bí wà lánàá bíi kí wúmà yẹn rojọ́ mi fún kógun ó dénú ilé láàrin oṣù kan ní nísinmi bí ìgbà téèyàn wà nù ó fún búrẹ́dì nígbà mo gbélé bàbá rẹ̀ ẹnu ìgbà tí mo dọ́dọ̀ àǹtí mi ni mo tún lẹ́wọ̀n létí báyìí ń lè rìn tí n bá rìn láti bí sí tanísìn níbẹ̀ yẹn màá máa bẹ̀rẹ̀ rìn ni. gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sickness. January tó December 10 òun ni mo ti lọ nìyí tí mo ló ti ń ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nínú ọdún tó lọ náà mo ṣíìkì nínú 2025 mo síkì àmọ́gbà tí mo nọ́ọ̀sì ti tọ́jú mi àmẹ́jì yìí mo ti pẹ́ ń bẹ́
níjọ́ tí a jà tó wúmà yẹn jà ó fẹ́ jọ́ mi sùn mí ìṣẹ́ abájà ló bá lóun ọ̀fà yẹn rìn mí ìyá wúrà ìyá mọ̀gídì àkọ́bí tó bí ó ti wá ìyá mọ̀gídì ló ń jẹ́ èyí tó bí kàn ní wúrà kèsì tí ìbí nǹkan kan fọ́kọ mi wàhálà ni ọmọ wa sọ pé ní kémi máa rẹ̀fà pé mọ́ láéláé bàbá láńlọ́ọ̀dù sì pè mí ń jẹta wọ́n ní wá kẹ́rù mi owó ti dí láti December ìyá bàbá yẹn ní lóṣù náà fún mi mọ́ báwọn ń pe ọkọ mi pé nọ́mbà rẹ̀ ọ̀ lọ ó sì lóun wọ́n yọjú sí òun kò yọjú sóun bàbá ní kò yọjú sáwọn mo lé èmi gbọ́dọ̀ kò ní gbé nọ́mbà mi tí n bá pè ní ọmọ ṣẹ́ fún mi àná òtí ní kémi mọ̀ pé nọ́mbà àwọn ọmọ ń gbèsè ayé tèmi ó sì tó pe voice wọn mi pé sọ fún ìyá rẹ̀ mo ní ọ̀gbọ́dọ̀ pè mí máa sì fẹ́ rí sákàní mi ọ̀rọ̀ ayé rẹ̀ òde kan bàbá ti pè mí jẹta ní ìsìn pé kí n bọ́ à sọ fún mo ní mi lè pé mo dẹ̀ pọ́ mọ́ mi pé bá a sọ fún dádì ẹ̀ pé bàbá ti pé o ìparí oṣù yìí ni àwọn fún mi ní ilé dá o kí n wá kẹrù mi kò sì síbi èmi ọ̀kẹ́rù sí mo sì tó fẹ́ gbalé ọmọ wa sọ pé bàbá yẹn wa náà sọ pé tóun bá ti wá bí ìnáwó ní Lákòótó òun ó wà bàbá ní kò yọjú sí àwọn kó tó sùn ìbá ti parí kí n wá kíní ni bàbá yẹn fún wa ìwé kóòtù láti January. ok mama ṣé n tí ó tó wà láàrin ṣó ti kò ó ti tán àbó sì tó kù. kéètàn ìgbà kan báyìí láti ìgbà tó ti fẹ́ wúmà yẹn kò bá mi ṣàṣepọ̀ níjọ́ tí wọ́n wá ń ṣe ìnáwó ọmọ ẹ̀gbọ́n bàbá kan ó sábà mi ṣàṣepọ̀ ìjọ yẹn tí ò ṣe mí rí ó ṣe mí àánú mo rí gbà ẹ̀yìn ìgbà yẹn ni mo pọ̀ jẹ̀ lẹ́nu bí oṣù kan àbọ̀ sí gbàm mo bá pọ̀ jẹ̀ lẹ́nu láì ṣe pé mo síìkì wúmà yẹn tó wá lọ rojọ́ mi kì í ná ọba Lákòótó pé èmi pọ̀ jẹ̀ lẹ́nu ó tún lọ sọ fábùrú ọkọ mi wípé ẹni tó sọ fún mi ló sọ fún pé ó sọ fún èèyàn nígbà tẹ́mi kó dé Lákòótó wá ní à ìgbà kan tẹ́ ẹ síìkì tẹ́ ẹ pọ̀ jẹ̀ lẹ́nu mo ní rárá o ó ní à ṣèbí ọkọ yín elépo ṣèbí ní ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àwùmọ̀ yẹn náà ló sọ gbogbo ẹ̀ fún o pé ṣèbí ní ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àmọ́ ní wọn ọ̀lọ́kọ méjì o ó ní kí ni wọn ọ̀lọ́kọ lé méjì oníṣẹ́ bá kọ bí tí wọ́n bí ìyá àwúrà sọ fóun pé ilé ọkọ ẹlẹ́ẹ̀kejì wọn wà àkọ́bí ọmọ tí wọ́n bí kèé ṣe ìyá ọkọ tó wà lọ́dọ̀ rẹ̀ ló bí fún ìjọ kan tí mo tó wálé náà gbà yẹn tí kò délé ẹ̀yin náà lẹ́ni sọ̀rọ̀ tó ní mo fi fẹ́ kán wà bí kí n mọ̀ sọ nígbà bá dé mo fẹ́ mọ̀ sóòtì tó kù. tó sọ náà ló dẹ̀ sọ gbogbo ẹ̀ ó dẹ̀ tó lọ mọ́ níyọ̀ lọ rojọ́ fábùrú ọkọ mi pé mi pọ̀jẹ̀ lẹ́nu òun àròjọ́ mi kí gbogbo abá Lákòótó. ṣebí dèdè tí ó ṣe náà nìyẹn. òun náà sì níjọ́ àsìjà ó lóun ó lé mi ẹsẹ̀ mi ò ní balẹ̀ kọ́ mọ̀ lé mi kótó kọ́ mọ̀ lé mi ọ̀run o kíyà wúrà ya mọ̀ jíìdì kọ́ mọ̀ lé mi kótó kọ́ mọ̀ lé mi ọ̀run o ìsìn tí mo ṣe wàhálà lọkọ mi lógun Taofiki ọmọ Adépéjú ọmọ Raimi òun làkọ bíi baálẹ̀ Lákòótó àtàná bàbá ti sílẹ̀ bóra ìjọ sátidé ni wọ́n fi joyè baálẹ̀ ẹ̀sìn ló fi joyè ìdẹ̀gbádùn nu ara mi ìdẹ́ sọ̀lẹ̀ akíkanjú obì tí mo mọ kiri tí mo ṣiṣẹ́ ni. kí lẹ fẹ́. ní tí mo fẹ́ náà ni kí n gbádùn kó sì tọ́jú mi kí n gbádùn kí ilé tí bàbá sì sọ pé èmi ò rí ibi tẹ́mi fẹ́ kọ́ ẹ̀rù sí o kó tọ́jú mi kí n gbádùn kó sì gbálẹ̀ mi fún mi èmi ò ní capacity àti ṣiṣẹ́ kankan tí n bá gbádùn máa ṣiṣẹ́ mi ń sọ̀lẹ̀ mi ò sọ ẹni tó ń ṣe òṣìkí mi ò yàn lè. iṣẹ́ kí làwọn ọmọ yín ṣe. first born mi ṣe fashion designer lọ́kọ́ ńgbà tí ọ̀sán mójútó gidi náà nígbà tó ti rẹ̀ mi tí ń rí bí èmi náà mo máa ń já lamba tọ́jú àwọn ọmọ pé kínní ńgbà ọmọ yẹn kọ́ sí èmi náà mo ra ní iṣẹ́ fún un ọmọ yẹn dẹ̀ ní nísìnyí ohun tó bá gbàṣẹ́ tó bá rí ń dé ó dẹ̀ tún lọ ṣe tíṣà ó tún tíìchì. ok Mr. Taofik Adépéjú ọmọ Raimi. ó ti tó Mr. Taofik Adépéjú ẹ jọ̀ọ́ ní ọjọ́ Friday lẹ́yìn Jímọ̀ afẹ́rin l'Agidigbo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. wọ́n ti kó lo olóṣòkó. ọ̀dà Mr. Taofik Adépéjú lẹ́yìn Jímọ̀ lọ́jọ́ Friday ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ abẹ́yìn. àti ìyá wúrà. ẹ ti gbọ́ báwọn. ìyá wúrà ìyá mọ̀gídì. a fẹ́ rí yín ní Agidigbo ẹ̀yin àti ìyá wúrà lọ́jọ́ Friday abẹ́yìn torí Ọlọ́run láti bẹ̀yìn abọ́ àwòtó láti pè yín o àwòtó láti pè yín o ṣùgbọ́n mọ̀ọ́kọ́ lọ́hùn èèyàn tó sì páyà Ọlọ́run ní Mr. Taofik a máa retí yín ẹ̀yin àti ìyá wúrà lọ́jọ́ Friday ẹ ti gbọ́
ẹ ṣeun ẹ dìde ẹ máa ti wọn. ẹ tún ká àbọ̀ padà yẹn yẹn wa ọ̀lẹ́gbọ́n yìí o bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyà ẹ máa bá ń comment kẹ́ wọ́n bá mi like ẹ sì máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ ẹ bá yẹn bó káàkiri tààràtààrà kó kálé kó dẹ̀sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àní rí jù báyìí lọ lórí tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpátá lẹ́yìn láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fọ̀fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.